tó ẹ̀yin náà rèé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kì í ṣe ẹni téèyàn rí wá pé kò síbi tí wọ́n ti wá mo mojú yìí torí pé ilẹ̀ ti ta sí náà tí ẹ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé ọdún wo gan ní pàtó la lè pe eléyìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ eré orí ìtàgé. ọdún 1975 ni mo ti bẹ̀rẹ̀ kíkọ́ ẹ̀ látọwọ́ ẹ̀gbọ́n mi tí wọ́n ń pè ní Ṣẹ́gun Àfọlábí òun kọ́ṣẹ́ lọ́wọ́ Adélọ so ọdún tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn ó kàn wá jẹ́ pé ó ṣe díẹ̀ kó tó di pé Ọlọ́run wá jẹ́ kí ó di pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní dálú ẹ̀ mọ̀ pé lágbájá máa rí so ìdí nìyẹn tó fi jẹ́ pé a gbọ́dọ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run káti ẹ̀ tó sọ ohunkóhun tòrò ńlọba tó ti ṣètò ohun gbogbo tó ti mọ̀ wá ó ti mọ̀ wá kó tó di pa tiẹ̀ wá sáyé so ọpẹ́ ní fọ́lọ́run Elédùmarè. Olúwa ṣeun nígbà tí ọdún 1975 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ lẹ́bẹ̀rẹ̀ ká máa ṣe pé ká máa gbárùkù ti pé ó wù yín bẹ́ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe eré orí ìtàgé àwọn ìgbìyànjú bíi mélòó náà lẹ ti ṣe kó tó wá di pé ó búrẹ́kẹ́ Ọlọ́run á ní ó yá o òun dé o. ìgbìyànjú pọ̀ ó làwọn àgbà ṣe bọ̀ tán ní kòkò tó máa lábẹ́ àtà. bẹ́ẹ̀ ni o. wọ́n nídìí àgbóná. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìdí tiwa tó gbóná iná òjò wa. lọ́pọ̀lọpọ̀ tí wọ́n gbóná orí ìgbóná yẹn ni wọ́n bá lọ. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé irú eléyìí ò ṣe tiwa. sọ ara àwọn ìgbìyànjú tá a ti gbà láyé ìgbà yẹn ni wípé kò tilẹ̀ tí ì sí eré fíìmù tí ì pọ̀ àwọn eré fíìmù tó dàbí pé wà ń gbà yẹn bóyá bíi Dúró Ládìpọ̀ àtàwọn díẹ̀ kan báyìí tó jẹ́ wípé ìgbà yẹn eré orí ìtàgé ló pọ̀ jù tá a máa jókòó sí iwájú lọ́rì agbégilódò láyé ìgbà tí à ń sọ yìí àwọn tó jẹ́ eléré wọ́n pọ̀ ju eré gangan tó wà available lọ kò dẹ̀ sí eré rẹpẹtẹ náà lórí tẹlifíṣàn débi pé ẹnìkan sọ pé mo fẹ́ ráì pé gbà yẹn náà Kókó Close nǹkan kan àwọn yẹn wà but kò sí room bó ṣe wà ń sìn tó yẹ pé irúwà ògiri wa kò tẹ̀ tó parí school gan iṣẹ́ ti wà jaburata ò tí parí o tẹ̀ ti ń pawó ọmọ mi gan wà nílé ẹ̀kọ́ tó ti ń ṣe ìkẹ́kọ̀ọ́ eré wọ́n tiẹ̀ ti ń lò káà gan níbi tán tí ti rọrùn dé nísìn ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àǹfààní tó wà ń bẹ̀ láti gbà yẹn a sì jẹ́ títí dì sín torí mi rí nǹkan kan téèyàn kan sọ pé òun ní tèmi náà òun ní so kí wá lóde tá a ní dúpẹ́ so ayé ìgbà yẹn làwọn baba Sàlá náà gbogbo wọn Dúró Ládìpọ̀ àwọn eléré pọ̀ ó kàn jẹ́ pé eré ò pọ̀ tó kò tí ì sí eré pé wá bá mi ṣe tẹlifíṣàn ní àgbéléwò ní kò tí ì sí ńgbà yẹn so adẹ̀tún dúpẹ́ bákan náà pé ńgbà tó tún máa wá bẹ̀rẹ̀ mo wà lára àwọn tó bá wọn bẹ̀rẹ̀ àtàgbéléwò so Ọlọ́run jẹ́ káwa náà máa wà ká máa wà nínú àlàáfíà nínú ọlá Olúwa ṣeun. lágbára Ọlọ́run èwo la lè sọ pé ó jẹ́ àkọ́kọ́ tó jẹ́ èyí tó kọ́kọ́ gbé orúkọ yín jáde táwọn èèyàn bẹ̀rẹ̀ sí béèrè pé ta ni ẹni báyìí lọ. wọ́n máa ń ṣe àwọn jíngù kan ní NTA nígbà kan láyé ìgbà tí ṣé dámọ́rí tó tiẹ̀ wá ń jọba ń gbà yẹn ayé ìgbà ǹjẹ́ ṣé Babangida ni àbí mi ti rántí ayé ìgbà yẹn ṣáà ni first television appearance yàtọ̀ sí àwọn armchair theatre tá a ti máa ń ṣe ní studio NTA so èyí tó tún tẹ̀lé náà ni jingle yẹn wọ́n ṣe y láyé y so kí ni mo ti rántí tí mo sọ náà I will develop my skill for Nigeria so ayé ìgbà yẹn là ń sensitize àwọn èèyàn láti make sure wípé any skill tí wọ́n bá ní kí wọ́n lò kán develop ẹ̀ kán má jẹ́ kó waste so
ẹ̀yin ẹ sì kópa lára àwọn tó ṣe jíngù wọ̀nyẹn. àtìgbà yẹn ni ojú yín ti di pé àwọn èèyàn ti wò pé tá lẹ́ni báyìí tá lẹ́ni báyìí tá lẹ́ni báyìí. èyí tó wá jẹ́ pé sinimá èwo ló tún jẹ́ èyí tó tún jẹ́ olórúkọ ńlá bẹ́ẹ̀ tó pé títí dè ní tẹ́ máa wò pé mo rántí sinimá yìí tí mo mọ̀ wípé ó jẹ́ àwọn kan tí mo fi jáde. sinimá àṣẹ apálára yẹri actually ó ṣòro sọ pé eléyìí gangan ni because iṣẹ́ kan sùn lọ then because different fans ló mọ̀ mí sí different production so fún èmi ò ní lè sọ pé eléyìí pàtó àfi tẹ́ bá béèrè pé àwọn wo ni mo rántí àwọn wo lè rántí. àṣẹ apálára pẹ̀lú ẹ̀gbọ́n mi tó ń pè ní Ẹ̀dí Ògbómà àwọn other ones náà wà tá a ṣe Sandra Tales by Moonlight Village Headmaster títí dọ̀la àwọn tó sì ń pè mí lórúkọ Village Headmaster sì ń pè mí ẹlòmíràn ní Jimoh torí Jimoh la orúkọ tá a fi bẹ̀rẹ̀ nígbà tí àwọn Muslim Association tán competition against ẹ pé kí nìdí tó fi jẹ́ pé ẹni tó ń ṣe róòlù ọmọ ọ̀ta ni wọ́n lọ gbé orúkọ ńlá yẹn fún so NTA wá change ẹ̀ sí Ome so mímí ẹ̀ ní ègùn èmi ò ní sọ fún ìbọn mọ̀ pé gbogbo ègùn wọ́n gbọ́ mo mọ̀ but kò ṣeé sọ ẹ jẹ́ káwọn tó lórúkọ yẹn kọ́ máa rẹ́rìn báyìí pé Ome so ìdí nìyẹn jẹ́ pé oríṣiríṣi bá a ṣe ń sọ̀rọ̀ lọ èyí tí mo bá rántí inú ẹ̀ a tún sọ fún yín a ṣe Sandra a ṣe Owó Blow Madam Dearest àwọn tá a tún ṣe recently àwọn Onígbàjé Àlùalá Ológbò Ọ̀gá àwọn yẹn most recent ones tẹ̀ làwọn yẹn so lóríṣiríṣi.